ọjọ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, mo sì yan eré orí ìtàgé láàyò látàrí ọjọ́. Nígbà tí mo wà lẹ́yìn ọ̀gá mi tó láti pọ̀, méjìlá lọ sílùú ọba. Ìkíní Travel Festival ní 1964, 1965 Commonwealth Art Festival. Àti mo sì dá ẹgbẹ́ tèmi gan sílẹ̀ fúnra mi lórí pàìmọ́tì àgbà. Mo kò ìlú ìbílẹ̀ méjì, ìṣòro sí ìgbà Amẹ́ríkà lẹ́yìn. Mo ti kópa nínú eré ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wa lọ́pọ̀ ọ̀dọ̀ kan. Èmi náà ti kọ ìtàn lóríṣiríṣi. Débi pé mo kọ oríṣiríṣi débi Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ tí mo ṣe ní tẹlifíṣàn, mo ṣe ní orí stéèjì káàkiri àgbáyé kó tó wá di sinimá tó káàkiri àgbáyé. Èyí ló mú kí ọba wa àná, ọba Oyèwùmí Ayọ̀pálé tọ̀ kó fi ààrẹ Arọ́bájú Dámilọ́lá. Bákan náà ni olórí eré òde nígbà kan, ọ̀gá kan Ṣẹ́gun Bákanjọ́, wọ́n pè mí sílùú Àbújá láti fi oyè àmì orílẹ̀-èdè Dámilọ́lá ní ẹ̀fà. Yàrá tí ọba Káàdì Oyèwùmí borí oyè táyà ní ọba Ògbómọ̀ṣọ́, wọ́n pè mí pé kí n wá, mo sì lọ. Wọ́n ní ó wà wọ́n láti tún eré Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ṣe. Ìlú rẹ̀ náà wọ́n ní oníkábíyèsí tẹ́ẹ̀bà ná owó orí eléyìí $100 million ní ọ̀bá lọ. Ọba láyé rárá ẹ̀yẹ náà jù bẹ́ẹ̀ lọ. Wọ́n $500 million àwọn dédé torí tó àwọn ọmọ wa ó gbà sí lórí òkú. Ọba sì jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ gbọ́. Ṣùgbọ́n mi ọ̀gbọ́n kankan máa tó fi di bí ìbáyé oṣù kẹwàá ọdún táwà yìí ní ọmọkùnrin tí a ń pè ní Bẹ́ẹ̀nù Ayọ̀ọ́lá. Wọ́n kó àwọn ìròyìn lọ́dọ̀ mi. Ọmọdé rẹ̀ ní Bẹ́ẹ̀nù Hotel. Wọ́n ní àwọn tó ń kó wá yìí, àwọn ni wọ́n ti gba àṣẹ lọ́dọ̀ ọba sọ̀rọ̀ Gbàdáńdì pé ká wá ya eré Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́. Ṣùgbọ́n mo ní ẹni láti gba àṣẹ lọ́dọ̀ mi nì. Wọ́n nígbà wọn ti gba àṣẹ lọ́dọ̀ Gbàdáńdì, àwọn ò lè gba àṣẹ lọ́dọ̀ mi náà. Àwọn fi mílíọ̀nù 2.5 sínú àpàgbọ̀n mi lórí ọjọ́ orí mi àti ìfẹ́ táwọn ọmọ sí mi.